Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ wọn ní bọ́sẹ̀sì Queen Naomi èyí tí wọ́n ní Àkúrẹ́. Wọ́n ní wọ́n move bọ́sẹ̀sì yìí wá sí inú palace o. Wọ́n ní méjì ni wọ́n. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi kò yí padà. Yorùbá ni a máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún ń sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn ilé a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Politics gist wa weekend la máa ń mú wá Saturday àti Sunday, but royal gist àti celebrity gist a máa ń mú wá láti Monday títí di Friday. Ẹ̀yin èèyàn létẹ́ bá ti subscribe kílẹ̀ ń dúró share subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń ṣe advert lórí channel yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ kàn sí wa ní masholagist.tv@gmail.com. Gbogbo àwọn advert wa weekend la máa mú wá. Ọjọ́ Saturday la máa mú àwọn advert wá. Ẹ máa rí lórí àwọn gist tá bá ń ṣe. Ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. Ní ìgbà tí a gbọ́ wípé buses tí Queen Naomi ń lò ní church ní Àkúrẹ́, wọ́n ní wọ́n move ẹ̀ wá sínú palace. Báwo ni ọ̀rọ̀ yìí ṣe jẹ́? Wọ́n ní ìgbà tí kábíyèsí sọ fún wọn wípé ṣé lóòótọ́ ni Queen Naomi nífẹ̀ẹ́ àwọn. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó ní agbára dírẹ̀ nítorí pé ìgbà tí Queen Naomi bínú tí wọ́n ní àwọn fẹ́ yẹ kí kábíyèsí sọ fún àwọn ibi tí àwọn stand sí, àwọn ò dẹ̀ ní fún wọn ní ààyè ọjọ́ kan mọ́ tí kábíyèsí ò bá gbégbèsè lórí ọ̀rọ̀ àwọn. Ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ Queen Naomi pé wọ́n fẹ́ wá sí palace, orí ẹ̀ la wà up till now. So wọ́n ní ilé tí Queen Naomi ní sẹ́kù, wọ́n ní wọ́n kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ministration ní Èkó tẹ́lẹ̀ ni. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ní àwọn fẹ́ kán ní ministration ní Ilé Ifẹ̀. Ṣé mọ̀ pé kábíyèsí ń kọ́ church fún Queen Naomi ní Ilé Ifẹ̀? A ti sọ gist yẹn rí. So wọ́n ní wọ́n ti move buses méjì yẹn lọ sí Ilé Ifẹ̀. Wọ́n ní ìgbà tí wọ́n move buses méjì yẹn dé Ilé Ifẹ̀, wọ́n ní jubilation. Wọ́n ní inú àwọn èèyàn dùn gan-an. Wọ́n ní ṣe ni gbogbo àwọn tó wà ní palace ń yọ̀ ni wọ́n ń dunnú. Ẹ̀yin èèyàn lé gbogbo àwọn ẹrù wọn gan bá a ṣe gbọ́ o allegedly o. Bí a ṣe gbọ́ o allegedly o. Ṣé mọ̀ pé nǹkan tá a gbọ́ là ń torchlight fún yín. Wọ́n náà ti move ẹ̀ lọ sínú palace. Inú mi dùn nígbà tí mo gbọ́ allege, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó jẹ́ òótọ́ ni o. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ilé wọn tó wà ní Lẹ́kí, wọ́n ní wọ́n ti gbé síta láti fi rent. Ipe gbogbo ẹrù wọn pátá èyí tó jẹ́ àwọn valuable items wọn náà ti move lọ sínú palace. Wọ́n ní màmá wa Fúnkẹ́ Felix ní kí Queen Naomi má bẹ̀rù, kò séwu fún wọn. Ipe Ọlọ́run á tì wọ́n lẹ́yìn kán máa lọ sílé ọkọ wọn. Ṣé ẹ mọ̀ pé ìdùnnú wa òun náà ni kí Queen Naomi padà sínú palace kábíyèsí nítorí pé wọ́n tiẹ̀ ti jìyà jù. Queen Naomi ti jìyà jù nítorí sùúrù àti irú ọmọ tí wọ́n jẹ́, nítorí pé wọ́n ní ìtẹríba. Wọ́n dẹ̀ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Gbogbo nǹkan tí Queen Naomi ń gbà kò sóbìnrin kankan tó lè gbà. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé kábíyèsí tì wọ́n lẹ́yìn, kábíyèsí wà níbẹ̀ fún wọn. Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kéèyàn lọ́kọ, ọ̀tọ̀ ni kó má wà níbẹ̀ fún wọn. Kábíyèsí ń stand fún Queen Naomi ní gbogbo ìgbà ni. Àwọn ẹ̀dà yìí wọ́n fẹ́ kán wá sínú palace. Àwọn olórí ò jẹ́ kán wá sínú palace. Àwọn kan nínú àwọn olórí mi lé ní àwọn olórí torí Dr. Elizabeth àti olórí Tèmítọ́pẹ́ wọ́n fi gbogbo ọwọ́ náà fi embrace Queen Naomi àti Tóbi. Torí recently la gbọ́ tí Tóbi ń bẹ Queen Naomi pé kí wọ́n mú Tadé ní káwò wá kí àwọn ọ̀bẹ́jì. Àwọn èèyàn ti ẹ̀rí ìyá àti pé kò yẹ kí Queen Naomi lọ. Ẹ̀yin èèyàn lé Queen Naomi ló ní decision lọ́wọ́. Tán bá fẹ́ lọ ó wà okay. Adult ni Queen Naomi. A lè sọ fún wọn nǹkan tán máa ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí a mọ̀ ni pé ibi tí ìfẹ́ òtítọ́ bá wà, ẹ̀yin èèyàn lé, ibi tí ìfẹ́ òtítọ́ bá wà kò sí ẹni tó lè túká. Kẹ́lòmíì máa ṣoògùn kó máa lo làálì kó máa ṣe gbogbo ẹ̀. Èwo náà tún máa ń lò yẹn náà taka mi mọ orúkọ yẹn pè.
kò sí èèyàn kankan tó lè yí ìfẹ́ òtítọ́ tó lè borí ẹ̀. Ìfẹ́ òtítọ́ máa ń lékè ni. Mọ nǹkan tí Bíbélì sọ ni ó ní God is love. Ó ní ìfẹ́ ni Ọlọ́run. Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi tọkàntọkàn ni. Ẹ jẹ́ kí n sọ fún yín, tó bá jẹ́ pé kábíyèsí ò nífẹ̀ẹ́ Queen Naomi ni, Ọlọ́run gbogbo nǹkan kò lè rí báyìí. Queen Naomi gan ti bá ti wọn lọ, kábíyèsí náà wọ́n ti move on. Ṣùgbọ́n kábíyèsí ń sọ lójoojúmọ́, I love my wife. She is the bone of my bone and the flesh of my flesh. Kábíyèsí ti sọrí wọn láwọn ò lè do without Queen Naomi. Wọ́n ti sọrí several times. Kì í ṣe èní ni kábíyèsí ti ń sọ. Ẹ̀yin èèyàn lẹ́sọ̀ bá ṣe gbọ́ nìyẹn o, wọ́n náà ti múùfù bọ́ọ̀sì wọn lọ sínú palace o. Méjì nínú àwọn bọ́ọ̀sì wọn náà dẹ̀ ti kó àwọn valuable things wọn lọ sínú palace. A dẹ̀ mọ̀ pé good news la máa gbọ́ nítorí pé kábíyèsí fún àwọn olórí ní 48 hours. 48 hours lapse wọn kúrò. Kábíyèsí bẹ̀rẹ̀ sí withdraw àwọn privileges wọn àti olórí. So that wọ́n á fi mọ̀ pé àwọn serious nípa. Ẹ̀yin èèyàn lé àwọn èèyàn ń sọ. Wọ́n ní kí kábíyèsí lọ ra lé. Wọ́n ní kán lọ fi àwọn olórí síbẹ̀. Wọ́n ní àwọn lọ́kọ wọn. Àwọn olórí kọ́ ni ọkọ kábíyèsí. Wọ́n ní so nǹkan tí kábíyèsí bá sọ fún wọn lábẹ́ gé. Nǹkan tí àwọn èèyàn ń sọ nìyẹn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé nínú oṣù tuntun yìí, ó máa yọrí sí rere. Kú ìdùnnú oṣù yìí. Ayọ̀ oṣù yìí ti yín ló máa jẹ́. Ayọ̀ yín ò ní dìbàjẹ́ ní fọwọ́ gbọ́mọ sí ní àṣẹ Ọlọ́run ọba. Thank you so much for your support, for your love. Fún àdúrótì yín àti gbogbo ìfẹ́ tẹ́ ní sí channel yìí. Ní agbára Ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Yín Mùsùlùmí mo kí yín ò ẹ kú òǹgbẹ o. Ọlọ́run á tẹ́wọ́ gbà ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all.